Africa Content TV. Bàbá nínú ọkọ̀ mi ṣe wá níjọ́ ìbúlé. Gbogbo bẹ́ẹ̀ sọ ti ń pàdé ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti jẹ̀bi jẹ́ kí ìtura ó ná àwọn ìyá wa yìí. Ọlọ́run máa gbà wá lọ́wọ́ wọn ni. Ìjọba Gálàtì ìwọ̀n ṣe ìjọba ojú ọdún Gálàtì sí. Àwọn ọ̀rọ̀ lórí ni ìjọba oníwàyà sí. Olùdíje ẹ̀yìn bàbá ẹ̀yẹ fowó lẹ̀. Ẹ̀yin fọ́ọ̀rẹ́ ṣọ́ta ẹ̀yin fọ́ọ̀tà ṣọ̀rẹ́. Àdúrà ni mo ṣe ọlọ́run máa fẹ́ sí. I'm